Alibaba, he's ó jẹ́ àbúrò mi kẹta, and he happened to be only first son in family wa. Is the fourth child of the family, and he's been, he's been ó jẹ́ ẹni tí ó máa pààyàn lẹ́rìn láti kékeré. He has just been like that. It is a natural thing that is born in him. It is a talent that he had to build on. He's been like that. In fact, in the whole of the family, we are just like that. We are humorous people. We are very funny people. And then maybe education helps him and exposure. Bàbá wa nu, olórí gbogbo wa. Òun ló jẹ́ tí àwa náà fi rí bí jẹ, òun ló lànà. Táwọn èèyàn fi mọ̀ pé ó possible kí a lè ṣe bá ṣe ń ṣe nísìn. Láti ìgbà kan rí, ká ṣe ẹ̀fẹ̀ bí ká da ìmọ̀ bóra, ká da ìró bóra, ká máa ṣe jaguar nǹkan làwọn èèyàn fi rò bóyá ẹ̀fẹ̀. Ṣùgbọ́n nísìn, wọ́n ti pé ó ṣeé ṣe kéèyàn múra dáadáa, kó ṣẹ̀fẹ̀, kó dẹ̀dẹ̀ ní lílé tó ń lọ́nà, tó ń ní mọ́tò, tó ń fò káàkiri àgbáyé. Alibaba ló ṣíwájú gbogbo ọ̀nà yẹn fáwọn tó kù. Olórí gidi dẹni. Nǹkan tí mo lè sọ pé Alibaba èèyàn tó ń jẹ́ káwọn èèyàn rẹ́rìn, tó ń jẹ́ káwọn èèyàn tó ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó máa jẹ́ kéèyàn rẹ́rìn, kó máa jẹ́ kéèyàn gbádùn gbogbo kọ́mẹ́dì ẹ̀. So comedian. Mo wà báyìí. Wọ́n ti lè rí mi. A ti pé 20 ọdún. A ti tó 20 ọdún. Èèyàn dáadáa ni, onírẹ̀lẹ̀ ọkàn ni, ẹni tó fẹ́ dáadáa àwọn tó jọ ń ṣiṣẹ́ papọ̀ ni, kò ń gbéraga, ìṣesí ọmọlúàbí pọ̀ lára ẹ̀, kò ń hùwà pé òun dàgbà jù wá lọ, ó máa ń ṣe bí ẹgbẹ́ wa, ìgbà míì ó tẹ̀ tún máa ń ṣe bí ọmọ wa, bí ẹ̀bọ́ èmi ni. Èèyàn gidi ni, èèyàn gidi láwùjọ dẹ̀ ni, èèyàn tọ́lọ́run dẹ̀ fún ní ọpọlọ pípé tó ṣe pé nítorí Aderinposonu nìkan kọ́ ni iṣẹ́ tó lè ṣe, ọpọlọ kọ̀ọ̀kan ni ó lè fọwọ́ ṣe ló lè fọpọlọ ṣe. Ó ṣe díẹ̀ ńbẹ̀ náà, ẹ mọ̀ pé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè wa yìí, pàápàá ní gbogbo àgbáyé, ṣé owó epo tó lọlẹ̀ ni àbí gbogbo ẹkọ́nọ́mì tí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó máa lọ. Àṣà ní tìtorí ẹ̀para wa, àṣà ṣìbọ́ta, àrẹ́rìn, àwọn oúnjẹ jẹ, àfikàn síkùn, ẹni tó bá dẹ̀ mọ tí dẹ̀ àmúníwọ̀nba. But òyìnbó máa ní laughter is the best medicine. Ẹni tó bá wà láyé tó wà láàyè, ìrètí ṣe ń bẹ fọ́la. So why not? Wọ́n ní tí ebi bá ti kúrò nínú ọ̀rọ̀, ìṣẹ́ ti bùṣe díẹ̀dẹ̀ ló kù. So téèyàn bá ti rí opportunity láti relax báyìí, it doesn't come too often. Ó yẹ ká darapọ̀ mọ́ra wa, ká bára wa sọ̀rọ̀, ká ṣe yẹ̀yẹ́ díẹ̀, ká rẹ́rìn díẹ̀. Bá tún dàárọ̀ la, àtúngbàna bí iṣẹ́ lọ.